ẹ kú ilé bẹ́ẹ̀ láǹkárá lé ẹ káàbọ̀ láǹkárá òde ẹni tá a bá ti rí pé jẹ́ bàtàlà kíkọ́ ẹ̀kú ọjọ́ mẹ́ta Olúwa ṣeun ọmọ Àkànjí lèmi ń jẹ́ èmi lóòótọ́ ètò Ògbónitọ́ dáadé ti ṣe ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ àmọ́ bẹ́tò lọ ẹ wò ó ọkọ ọ̀gá mi Gbénga òun àtọ̀gá mi orí wọn ti mẹ́lù débi wípé kí n sọ pé ogun ayé ò lè wà àárín wọn àmọ́ ogun owó lè slide inside ọ̀gá mi tún lọ gbowó ó tún lòun fẹ́ ralẹ̀ as at that time 1.5 million torí ibi tá à ń gbé wọn ní fẹ́ta pieces kan nítòsí ṣọ́ọ̀bù wa wọ́n lọ wò ó wọ́n ní 1.5 ọ̀gá mi náà gbà láti rà ó gbowó lálájẹsẹ́kù wọ́n ralẹ̀ amóhùn ló ní kí wọ́n lọ jáyé ìpè síbẹ̀ ọkọ rẹ̀ dájú gan o wọ́n tún fẹ́ jáyé ìpè kò ní kí wọ́n má jáyé ìpè ọ̀gá mi tó jáyé ìpè síbẹ̀ ó jẹ́kùtà síbẹ̀ ó lóun máa yọ blọọkù kó máa pé so that blọọkù yà lè strong èrò tó lóko ọ̀gá mi ni wípé táwọn bá kọ́ 2 beds sí wẹ́yìn táwọn bá dẹ̀ kọ́ ṣọ́ọ̀bù kan síbẹ̀ nílà kan síbẹ̀ á jẹ́ ṣọ́ọ̀bù òun á tẹ̀lé wà òkè fóun ọkọ wọn ní gbé wọn lọ ṣọ́ọ̀bù ní ìsìn òun náà ló lọ gbé wọn fẹ́ ra nǹkan fẹ́ ṣe gbogbo ìgbà bí ìtàn bá débẹ̀ wọ́n mọ̀ jẹ́ súyà pàlàpàlà wọ́n sọ pé àwọn fi ń lá mi lójú èmi ó tiẹ̀ níjọ́ kan bí wọ́n ṣe bẹ̀rẹ̀ pàlàpàlà wọn náà ni tó bẹ̀rẹ̀ òṣì wọn yìí òun wá ní kò ń fọmọ òun lọ́yàn ọmọ yẹn wá gbé kó sọ pọ́kọ̀ òun ò sí ń bẹ̀ ọmọ yẹn wá gbé ọyàn parí bóun ṣe pariwo tó ọ̀gá àwọn òdìdé níbi tó wà kí ni gbogbo eléyìí ọ̀gá àwọn òdìdé o ìyá afẹ́ró torí wọn àti fẹ́ró náà ti wá padà àgbà tí òun ti wá bímọ òun ti fẹ́ró àti padà di ọ̀rẹ́ àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ so ìyá rẹ̀ ló wá bóun gbọ́mọ ló gbé mọ́ yà òun ló wá pe ọ̀gá mi pé ṣé kò gbọ́ ọ̀gá mi pé òun gbọ́ nǹkan pé mo kò gbọ́mọ bọ́ọ̀tà sí pásẹ́jì mi ìyẹn lọ bẹ́ẹ̀ búkọ ní yẹ̀yẹ̀ náà létí ìyẹn ni ibi tọ́rọ̀ ọ̀fẹ́ wọn ti díìpù dé ogun tó ga mi bá pa ọkọ rẹ̀ ní kó fún wọn ti kọ kíọ̀sì mi ṣàpẹ́gbẹ́ mi ti sun kíọ̀sì Gbénga níná wọn ti kọ kíọ̀sì mi àǹtí Ṣeun bí ìfẹ́ wọn ṣe ń jó balabalabala ní ẹbí náà kándù torí mo mọ̀ pé kò ní pẹ́ jó tán nígbà tán wá talẹ̀ èmi náà ti bẹ̀rẹ̀ sí wọn ṣòkòtò padà máa pọ́n mọ́ mi máa lọ ìgbà tó yẹ mo ríṣẹ́ ibi tí mo ti ríṣẹ́ bíi pé kí èèyàn ṣe sales girl mo fẹ́ rewó jọ pé tí màá ti rewó jọ tí mo náà bá wà òkè kí n ra straightener kí n ra àwọn nǹkan kan ẹ má gbàgbé pé mo ò tí ì ṣe freedom o ààyè làwọn ẹ̀gbọ́n mi wá gbà o torí pé wọ́n ti pẹ́ pọ́kọ ọ̀gá mi ń bá mi lájọṣepọ̀ so mi ò tí ì ṣe freedom Ògbónitọ́ àbá ń ṣe bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ wọ́n fẹ́ ṣe wedding fọmọ onídìí alágàdúró alágàdúró ìwọ kàn sí lè ṣe Ògbónitọ́ media studio jẹ́ ká bẹ́ẹ̀ gbé ayé ẹ̀ sókè MC bẹ́ẹ̀ fẹ́ ṣe birthday ó dẹ̀ nídìí èèyàn tá a bá yẹn ṣe MC kò sí wọ́n nílé ṣe Ògbónitọ́ media studio bó o dẹ̀ fẹ́ ṣe nǹkan o fẹ́ ká bẹ́ẹ̀ cover bẹ̀ so o fẹ́ ká bẹ́ẹ̀ cover event ẹ̀ o fẹ́ rí kò sí lè ṣe Ògbónitọ́ media studio ẹ jọ ẹ má fowó wa lọ síta ẹ ṣé mo dúpẹ́ ẹ wò ó ọ̀rọ̀ àwọn yẹn gbogbo owó ọ̀gá mi ọkọ rẹ̀ lórí lọ́wọ́ nígbà tó wá talẹ̀ yìí ó wá ní èmi ti ríṣẹ́ bó ti wá ń lọ pé kí mi náà ti fi ra àwọn irinṣẹ́ yẹ̀ díẹ̀ pé èmi àti fẹ́rẹ́ sọ̀rọ̀ pé tòsí ọ̀dọ̀ àwọn mo lè máa dúró síbẹ̀ èmi àṣẹ kí nìkan ọmọ mi màá tó kúrò níbàyí bọ́ ọmọ yẹn máa rìn kí n tó kúrò níbẹ̀ Gbénga ń fún mi lówó o lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí a mo lọ bá pé a ò fún mi lówó ṣe kí nìkan òun oúnjẹ oúnjẹ àfúùdù ọmọ ẹ̀ o mo sì mọ̀ pọ̀ ọ̀gá mi náà ní ìrà Gbénga ò lè sọ pé òun fẹ́ ra fúùdù ọmọ ṣé ìmọ̀ àwọn ọkùnrin tí wọn kì í fẹ́ ṣe nǹkan kan yẹn òun ni Gbénga àmọ́ when it come to me tí bá ti lọ bá pé nǹkan báyìí tó bá lágbára ó máa ń ṣe é mo sọ pé ó dàbí ẹni wípé Gbénga nífẹ̀ẹ́ mi àmọ́ ọ̀gá mi lówó lọ́wọ́ nọ́mánọ́mà láti ilẹ̀ lọ́wọ́ ọ̀gá mi ti jí sówó kéèyàn máa tajà Ọlọ́run fi bless wọn kó máa ṣe irun kò sí irun tó ọ̀gá mi ò lè ṣe wọ́n yìí tó ń ṣe everything Ọlọ́run dẹ̀ bless ẹ̀ pẹ̀lú àwọn customer gidi kọ́sọ́mà mi lè gbé papers wọ́n máa ń fún ní ìkọ̀gàn
ìyẹn àwọn customer ọ̀gá mi bá a ṣe ń ṣe nìyẹn. Nígbà tí Gbénga wá talẹ̀ ọjọ́ náà mo ti ibi iṣẹ́ bọ̀ ni Sunday wá bá mi ibi iṣẹ́ orí pé ó ti mọ̀ pé mi àti ọkọ ọ̀gá mi àní nǹkan kan papọ̀ mu torí pé àwọn méjì wọn wo sáìdì mi kódà kò ń wọ yàrá yẹn kódà tó ń bẹ ọmọ mi kàn rà lọ bá níbi tí nígbà tí ọmọ mi ti pé bí 4 months kò tí ẹ ń wojú ẹ̀ mi náà sì ṣe wàhálà but bí ẹ ti máa ní pé oúnjẹ mi dà 1000 náà ojú 1000 máa fi lé mi lọ́wọ́ náà màá jẹ́ láàárọ̀ ọ̀sán alẹ́ ẹ̀gbọ́n mi fún mi lówó ẹ̀gbọ́n mi ò fi mí lẹ̀ tí ì bá ṣe àwọn ẹ̀gbọ́n mi ipò owó gan ni ìbá wà báyìí àǹtí mi náà sì yẹn tó bá pè mí báyìí tí wọ́n á ní pé kí ló ṣe é lórí bá kó àfún mi ní nǹkan so bí mo ṣe ń gbégbá yé mi ni so ọmọ Sunday yẹn máa bá mi ní bíṣọ́ọ̀bù yẹn ní gbogbo ọkùnrin náà mi ò fẹ́ Sunday nǹkan ọmọkùnrin Sunday ti kéré jù tèmi rí o ó kéré ní tèmi ó kéré èmi ò sì fẹ́ nǹkan tí màmá jù tí màmá wà ní ọkọ̀ tí màmá yàn lò so bó ṣe wọ́n bá mi náà mo kàn fi ń pàṣẹ time ni ọkọ̀ mi ò fẹ́ Sunday ọjọ́ yìí bí mo ṣe Sunday ti mi lọ láti mo kó ní ṣọ́ọ̀bù tí mo ti ń bá wọn ṣe sales reps mo máa ń gbọ́ mi lọ sí ibẹ̀ ó ní daycare kan tó sì bẹ̀bẹ̀ ni màá gbọ́ wọn mi sí tí máa ti close àti gbọ́ wọn mi bẹ̀ so by 6 mo ti kúrò níbi iṣẹ́ lọ́fíìsì mi mo ti ń bọ̀ níbi kọ́nà lè mọ̀ gbọ́dọ̀ náà ṣe rí níbi sáìdì ọ̀nà oko ọba yẹn ni mo ṣáà ń gbàgbé lọ sí ọ̀nà ilé wa bí mo ṣe wá ń bọ̀ so èmi àti sínú nàjọ ń bọ̀ ní kọ́lé ní ó láwọn ọmọọṣẹ́ wà ní ṣọ́ọ̀bù tó ló lọ́mọṣẹ́ ó láwọn ọmọọṣẹ́ gan so àti wá ń lọ mo ti fẹ́ dé ibi kọ́nà kan tí mo ti fẹ́ yà pé kó máa lọ sọ́dọ̀ tiẹ̀ bó ṣe ọ̀kadà kọ cross wá wájú ni ló bá pè mí ó bá forúkọ ọmọ mi pè mí ó yá jókòó sórí báyìí jẹ́ ká lọ lé kò sí báyìí kó òun rí Sunday mo ní ṣe ẹ̀yin lẹ gbé mi wá síbi iṣẹ́ tẹ̀lé pé ẹ̀yin máa gbé mi lọ lé mi ò lọ ó ní o ò lọ bí ti bá ókè bá ń gbọ́ ọmọ mi gbà yín tó bá lọ ọmọ òun ní kí n bá yín gbé ọmọ tẹ gbà lọ́wọ́ mi lánàá tẹ gbà lọ́wọ́ mi ń jẹta àbọ̀ wọn tó ti gbé lágbà tí mo ti bí owó tó lọ lóhùn mi ìfẹ́ wà láwọn máa lọ́n tiẹ̀ mú lọ́dọ̀ tì mí ló bá ní wọ́n kiri gbà tí wọ́n fẹ́ máa kọ́ọ̀sì sí Sunday ní jókòó náà jẹ́ kó gbé ọmọ ẹgbẹ́ lọ ayéra lọ́la àpé ẹ̀ tó bá ti délé ní mo ti gbọ́ sọ́yìn láti pé kí n jókòó mo ní mi ní jókòó bọ́ ó ní jókòó sẹ́ẹ̀ má wọrí mo máa jókòó wàá gbé mi lọlé ó jẹ́ máa gbé mi lọlé ó ní àti ìlọlé níbo la wá ń lọ ó ní àti mo tá fẹ́ lọ kọ̀ọ̀kan mi àìsí ìlọlé ló wá gbé mi lọ nígbà tó máa gbé mi lọ ìbẹ̀rẹ̀ wá di hòtẹ́ẹ̀ ló wá gbé mi ṣe lóòtẹ́ẹ̀ tí ká máa lọ lẹ́nà ó ní rárá mo fẹ́ bá mi sọ̀rọ̀ ni mo jẹ́ bá mi sọ̀rọ̀ yẹn lé ó fẹ́ bá mi sọ̀rọ̀ nílé ókè o ó lọ́ fẹ́ bá mi sọ ó nínú o kí n jẹ́ ká wọ ní hòtẹ́ẹ̀lì àjẹwọlé àjókòó ó ní kí mo fẹ́ ní mi ò mú ọkọ̀ mi ti wà ókè ọmọ mi ń ké mo gbé sí tọ́kalẹ̀ mo fún lọ́yàn wọ́n ní bí a torí pé ooru tó mú ni wọ́n mú fáànù mo gbé sí tòsí wa ó máa fẹ́ sí wa fáànù yẹn fẹ́ sí wa ọmọ yẹn gbàgbé ọmọ yẹn ti sùn mo gbé sẹ́yìn padà ó sùn ló bá ní mo fẹ́ bá mi sọ̀rọ̀ ìgbà tó pẹ́ díẹ̀ ló bá ọmọ náà tó ṣiṣẹ́ ń bẹ̀ ó bá fún un ní kì wọ́n ṣànáwó ọkọ̀ yẹn sí ó gbà bá di kì bá ní kìí kálọ̀ ó níbo là ń lọ ó ní ká lọ sókè òkè ibo náà Gbénga òkè ibo mi lọ sí anywhere ó ní àà Bùnmi Gbénga lọ́wọ́ àwọn àjò mo ní ìyẹn kọ́ mo ní jẹ́ ìsọ̀kọ̀kọ̀ fún ẹ Gbénga lọ́wọ́ àwọn àjò mi ọkọ mi ní ẹ mo bímọ fún ẹ tó bá mi ní àjọṣepọ̀ ilé ìdájọ́ ń gbé wà ń bẹ wá bá mi nílé náà tó bá dòrò wá bá mi máa ṣílẹ̀kùn fún ẹ náà ṣé mo tilẹ̀kùn lẹ́tẹ̀lẹ́ ni ó ní náà ibà ló ń ti fẹ́ kájọ wà ní rárá èmi ò dúró sí ibà bá ní àǹtorí ọjà ìjà oníta ló ń jà ní ìkùlé òun ok ṣé o ti ní OPL gbà tó bí 500,000 ní owó kí ó ló fẹ́ ṣe sí ẹni ní mi mọ́ ó ní ṣé o máa dá mi lóhùn because ní ìsìn wàá gba ṣọ́ọ̀bù ìwé yẹn ni mò ń ṣe papọ̀ ṣé torí pé mi ò wọ yàrá ẹ̀ o ti mú ìpè bí amòkò ẹ̀ lẹ̀ àbí kankan ni o ṣe ń tẹ̀lé ọmọ Sunday yẹn wá báyìí ó wá musẹ lórí òun náà wá ń tẹ̀lé òun ṣe gbá kan irú èwo ni mo ní Sunday ò mú sí mi lórí nígbà tí wọ́n fi mí lẹ̀ tí òun ò bá ojú tì mí ni báyìí mi mọ̀ kò tí máa wà ó kọ mí tó kọ ọmọ tó wà lọ́wọ́ mi ìwà tí àwọn ẹ̀ máa gbé nǹkan síra yín lẹ́nu ẹ má ṣe gbogbo ẹ̀ mo ní kí n má gbé nǹkan síra yín lẹ́nu ìmọ̀lẹ́kọ̀ọ́ kúnlẹ̀ tí mo tọrùn mi bọ̀ bọ̀ pé kí n tẹ̀lé wọnú hòtẹ́ẹ̀lì yìí rọ́ ni o ló bá ní pé kí tó bá tẹ̀lé mi wọnú hòtẹ́ẹ̀lì mú àkànnà mà dé kì í ṣe owó tí mo fẹ́ ṣe sí ẹ bá fún lákànnà mà
ó pè mí ó sì lè gbà tó 500,000 torí ó pè àkáǹtì mi lò bá ń dé ẹ̀fọ́ lákàntì nàbà sísítà mi bá fún gbà tí mo fún ní àkáǹtì nàbà wọn báńkì nìyẹn bá ṣe sí bá sẹ́ǹdì kìíní sí mi pé kìíní nìyẹn àti wọn gbé mi wọlé owó tó ń san owó èsì mo ní ìkíni abẹ́lẹ̀ ṣe lókè owó ti involve kí la fẹ́ lọ ṣe lókè naturally mo like Gbénga ẹ má jẹ́ nǹkan yìí jẹ́ mo lè gbé owó sọ pé bó ṣe ń gbé kí n wọlé yẹn tí mi wọlé inú ọkàn mi inside me mo fẹ́ wọlé but ó ti fìyà jẹ mí jù so torí ẹ̀ ni mi ò ṣe lọ mi ò ṣe fẹ́ tẹ̀lé lọ sókè tó bá ní ọgọ́ mi bá mi sọ̀rọ̀ ni ọ̀rọ̀ life pé so ibẹ̀ yẹn àwọn àkúrò ń bẹ̀ but kí n má jẹ́ kí táwà mọ̀ níta ọjọ́ táwà ó ní pé tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo ní mo kàn béèrè lọ́wọ́ yín ni kò sí yé sí yín bá ní ẹ̀ẹ́dẹ́káwọ́ àbágbókè gbàtà ọmọ mi ti sùn àti tẹ́mọ síbi orí iṣẹ́ àtúngbé síbẹ̀ níta ìsílẹ̀ mi tọ́ mi síbẹ̀ tó bá ní ìjẹ́ kó n ti ẹ̀yẹ bẹ̀rù láti jọ òun ò dé ibẹ̀ mo ní bolú fẹ́ dé ló fẹ́ yẹ̀wò tó bá ní kíní kan bí mo ṣe wọn bẹ́ẹ̀ ni Sunday ń pè mí kẹ́kẹ́kẹ́kẹ́ kan bó ṣe mú fún yẹn ni àlàyé ló tó ń pè yàwó báyìí náà ṣé wèrè ni wọ́n mọ yín ni ṣé wúrè ni wọ́n mọ ìní wọ́n ṣépè fún ẹni tó ń pè àwòyàwó báyìí tó bá pè tó wá tún pè náà báyìí lẹ́kọ̀ọ́ sí èpè ló máa gbà bá ní ẹ má ṣe kó fọmọdé ọmọ náà tó lè ṣe bẹ́yìn ẹ máa ń fóònù ní kéwìn wọ́n sùn jáde ẹ̀ṣẹ̀ sùn jáde tí yẹn tí ó gbọ́ àti kò kọ́ ti fóònù ó bá gbé fóònù sílẹ̀ ó fẹ́ kí yẹn mọ̀ alẹ́ ẹ̀ báyìí wò á máa ṣe tilẹ̀ mọ́ ni tọ́jú ń ṣe tilẹ̀ mọ́ tani ó ń ṣe tilẹ̀ mọ́ ìgbà ẹ̀ láàárọ̀ yìí ẹ fún nílẹ̀ jàre ẹ fún bó bá ṣe ń ṣe yẹn ní Sunday ń gbọ́ òkọ́ ti fóònù ó kàn gbé lẹ́yìn ó gbé fóònù sílẹ̀ gbogbo bá ṣe ń sọ̀rọ̀ yẹn ló ṣe bá ní ẹfun mílẹ̀ mo lè túbúrà bá túbúrà omi ọ̀nà máa dà sí lára bá ní omi èèyàn gan fẹ́ kó dà sí lára kí wọ́n á bẹ̀rẹ̀ omi sọ́mọ́ ní lo ọ̀rọ̀ àdàbòbò ni kí ni kò ara o tí máa lọ lóyún kó tó bá lóyún owó ti wà tó bá lóyún owó ti wà ó ṣe mo ti ṣe 500,000 sí ẹ ìyẹn lásán kó ti tó ẹgbà ṣọ́ọ̀bù ó ti tó ẹṣin ọ̀tọ̀ fẹ́ ṣe má wọ̀ rí mo lè tó 500,000 tẹ̀ sí sí mi mo lè ti rí wà ní ṣe bí dèdè ní táwa yẹn dèdè ní táwa ọ̀gá mi ni kí ló ṣe ó fẹ́ rẹ̀ lẹ́bẹ̀ẹ́ ní 1.5 ilẹ̀ tó rí yẹn sílẹ̀ ẹjọ́ olè 1.5 ilẹ̀ tó fẹ́ tà ní 10 million ó tún wọn lọ ń já òkúta àti ẹ̀pẹ̀ síbẹ̀ mo ní mo forúkọ ọmọ yẹn pé kì í ṣe èèyàn gidi o ìyá ọmọ yín ètùtù kí àti ìṣe fún yín náà ló ṣe fún mi bí ti báwo ó máa ti ń gbéraga jù torí kò ní ṣe òun ló máa ń fún mi lówó ló máa ṣe ògùn kan fún mi wọ́n á ń gbéraga mo ní àti ò gbéraga o kò gbéraga o tó bá sì gbéraga sí ẹ̀jẹ̀ máa sọ ó yẹ kí n ṣe bẹ́ẹ̀ yẹn fún wọn owó lẹ̀ títí kọ́ bá ní pé òun máa wọ̀nyí tiẹ̀ ṣé wàá dábàá bẹ̀rẹ̀ ta yẹn padà bí wọ́n ti ń ṣerú ẹ̀ ṣe bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn wọ́n ní ọmọ kan tó ṣẹlẹ̀ ẹ̀yin ni màá sọ́kọ́ fún ẹ̀jẹ̀ náà kó ọ̀nà tó máa bọ̀ lẹ́yìn ìgbà ìwọ mo ti lo oríṣiríṣi nǹkan ilẹ̀ lò má wọ̀rí àti ṣeun bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn bó ṣe ń bá mi lájọṣepọ̀ tó fọwọ́ dì mí ní wíìsì ṣé mo ti pẹ́ àti mo ti bímọ ní àjọṣepọ̀ ọmọdé ti ń lọ bí kò bí 5 months tó fọwọ́ mi ní wíìsì ó ń pa sí mi wọ́n yé ó ń dùn mí ó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ń dùn mí àṣẹ gbogbo ó ń dùn mí ní Sunday gbọ́ tí mo bá ń dùn mí Gbénga promise me stay with me forever gbogbo ẹ̀ ní Sunday gbọ́ promise you be mine forever gbogbo ẹ̀ ní Sunday gbọ́ promise me you always be with me gbogbo ẹ̀ ní Sunday gbọ́ àǹtí ṣeun ló bá bẹ̀rẹ̀ ó di kóbá ọ̀dọ́ tí mo ń gbọ́ ń dùn mí ẹ̀ẹ́dẹ̀ wá kò mọ̀ wá aṣoṣo ló ń kún ló bá tún gbé kàtàkàtà pé ìbàyẹn màá sùn mo ní àwọn ènìyàn sún ìbàyẹn mi máa sọ bí wàá fọmọ mi ìṣe kí nìkan ní òkè àṣà àmàpẹ́ nígbà tó yá o lẹ́gbà tí àti wá ṣe yẹn tán o ló bá kọ́ ti fún mi ò mọ̀ létà àtúnṣe níwájú àṣe oríṣiríṣi style àti ṣeun ó ṣe bá mi lájọṣepọ̀ èmi náà sì gbádùn èmi gan tún kò lo nǹkan kan ò kò lo rọ́bà dáàbòbò olóhùn ló rọ́bà dáàbòbò fún ìyàwó òun gbà tó ṣe tán àwọn àlùmọ́ àlọ́ sílé gbà tí mo délé
èmi wo kọ́ kíní kan mi mọ́ kọ́ lọ kíní kan ṣàpè èlò gbogbo má bínú ẹ̀kọ́ pé ọkọ mi gba fóònù lọ́wọ́ mi ó lóun ò bínú ó ní iṣẹ́ ti ṣe tán ó ní wàá pé òbọ̀n tó máa fún ẹ lóyún àwa render ayé ẹ useless ó ní láti ẹni lọ má pè mí mọ́ o ó ní I know I love you but I know what to do about myself mi dẹ̀ ní pé ẹ mọ́ ó lè kó ń block ẹ̀ kó má mọ nǹkan tó ṣẹlẹ̀ ó ní gbogbo bẹ́ẹ̀ ṣe bára yín lájọṣepọ̀ gbogbo ẹ̀ ló ń rí òòlù gbọ́ o lè kọ́ọ̀tì fóònù ọkọ ẹni kò fi fóònù lẹ̀ kóun lè máa bọ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ní mí mọ́ òun ó fọ́ọ̀sì lọ sí hòtẹ́ẹ̀lì ni ó fọ́ọ̀sì ẹ̀ wọlé wọ́n fọ́ọ̀sì ẹ̀ gbogbo àwọn onígétò tó ń fún yẹn ẹni tó bá fọ́ọ̀sì òkè fún yàn onígétò ẹni tó bá fọ́ọ̀sì òkè lábẹ́ ẹ̀ ṣeun kò fọ́ọ̀sì ẹ̀ gbogbo tó wà lókè ẹ̀ ló ṣe ọjọ́ kí ti máa ń bọ́ra dáradára ó tún fún wọn náà lówó owó ilẹ̀ tíyàwó ẹ̀ rà mo jẹ́ ń sọ fún ọmọ táwa yẹn kò gbọ́ mo sọ fún un pé ilẹ̀ ẹbẹ̀ yẹn 1.5 olóko àwọn ológbò ọ̀hún ṣe kílé kan ilẹ̀ ẹbẹ̀ yẹn ó kéré ju wọn ó tà tó kéré ju wọ́n tà 10 million àwa ti wà lórí ẹ̀rù bí 6 million 1.5 olómọ yẹn kí yàn gọ́ wẹ́ no problem báyìí àlẹ́ wo ẹ má sọ fún wọn ẹ má sọ fún ọ̀gá mi kíní kan ó ní òun ṣe oníkìlọ́kàn tó máa fi sọ fún un ó ní bọ̀ máa pe nọ́mbà wọn òun ní pe nọ́mbà wọn ó ní àtiwọ́ àti táwà tó gbẹ̀ fún un láyé bí ó ṣe wọlé ní ti bó ṣe kọ́ọ̀tì fún ti ẹ̀mí mo ṣàwòrán mùsùlùmí ẹ̀jọ́ ara mi mo jẹ̀ sún tèmi gbọ́ tó dára ọjọ́ kejì wọ́n ti sọ fọ́gà mi pé ilẹ̀ yẹn pé ọ̀dọ̀ jáyé pẹ̀ síbẹ̀ pé òyìnbó tó já síbẹ̀ kíní kan àwọn tó ní kó jáyé pẹ̀ síbẹ̀ so ṣé wọ́n ti ra ilẹ̀ yìí ni ọ̀rọ̀ ṣáàdì ọ̀rọ̀ wàhálà nígbà tí ẹni tó jáyé pẹ̀ síbẹ̀ sọ pé wọ́n sáà ní káwọn má jáyé pẹ̀ bẹ́ẹ̀ kíní kan mo ṣàlẹ́ pé àwọn méjì ń jà pé olúbá mi rálẹ̀ ó fún mi ní rìsíìtì ó fún mi ní gbogbo ẹ̀ wọ́n sọ pé wọ́n jáyé pẹ̀ síbẹ̀ kó má pé wọ́n tí rálẹ̀ yẹn wọ́n kì í kó gbẹ́kọ̀ọ́ ní so ni ọkọ wọn sọ pé tí wàá pé ògọ̀ òní làákàyè ilẹ̀ yẹn ló fẹ́ tà fún 1.5 aló dìdì rìn aló ògọ̀ ó jẹ́ máa gọ̀ kú ni wo owó tó fúlẹ̀ èmi ti yá lo ok káṣí pé òbá mi rálẹ̀ lóòótọ́ mo ní mo fẹ́ jáyé pẹ̀ síbẹ̀ sóyè kó gbà kó ní kí n já síbẹ̀ ẹgbẹ́ ìdí ni lọ́gá mi owó tó gbà yẹn ò tún jẹ́ pains fún so bọ iyẹ̀pẹ̀ tó wà lọ jásíbẹ̀ pé òwò tẹ̀ kí n má tún waste owó iyẹ̀pẹ̀ yẹn ó ní ẹ̀ má wọrí abẹ́ ẹ̀wẹ́ níta bàbá mi wẹ́ níta fún ó dáa kó tó fojú mi rí yìí ó dáa o ìjà àwọn ọ̀dọ́ títí lọ́wọ́ ìta àti alákàntì tèmi ó ti pẹ̀gbọ́n mi pé Gbénga ló sẹ́ǹdì o ẹ̀gbọ́n mi pé òkè ní ìsìn tó ti sẹ́ǹdì 500,000 kí wọ́n gbọ́n mi máa kúrò lọ́dọ̀ ẹ̀ ní ká má ti jẹ́ kí n kúrò pé Gbénga nígbà tó fún mi lówó yẹn ó ní kí n búra fún wọn ìgbọ́n mi ní wà á kúrò bẹ́ẹ̀ ni ó ti fún ẹ nìyẹn wọ́n tó fi yẹn sí ṣọ́ọ̀bù wà á jẹ́ mítọ̀ wà á jẹ́ máa bẹ̀rẹ̀ láìfẹ́ ṣé ẹ̀mọ́ tí mi fẹ́ fi kúrò bẹ́ẹ̀ mọ́ a ní nǹkan Gbénga dùn kọjá nǹkan téèyàn lè sọ pé èèyàn máa jẹ èèyàn máa kúrò bẹ́ẹ̀ Gbénga ò kí ń ṣe 6 inches ẹ gbàgbé àti ṣe Gbénga ń báyọ̀ Gbénga ọkùnrin ní Gbénga o ẹgbẹ́ mi sọ fún yín má jẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ gbọ́n mi sáà sọ fún ẹ̀gbọ́n mi kejì tó yá Gbénga bá ń gbé kí n yá àwọn 100,000 ní owó yẹn mo gbọ́ ẹ̀gbọ́n mi gbé kán fún 700,000 ní owó yẹn wọn náà wò ní sẹ́ǹdẹ̀ mo ìbẹ̀rẹ̀ sọ̀rọ̀ pé ṣe ní sẹ́ǹdẹ̀ ṣówó yín ni ẹ̀dẹ̀ gbowó sọ́wọ́ ẹni tó lóyún gbòó fẹ́ gbowó rẹ̀ ọgbọ́n mi kó o kú òun ní sẹ́ǹdẹ̀ sí ẹ̀ bí mo ṣe sọ̀rọ̀ burúkú sẹ́gbọ́n mi yẹn tí mo búlọ̀kù wọn sọ pé ẹ̀gbọ́n mi sẹ́ǹdẹ̀ owó ó ní òkè so mo ẹ̀gbọ́n mi ò lọ́dọ̀ ọmọ owó yẹn wà lọ́wọ́ wọn ẹ̀gbọ́n mi ọkùnrin náà mi ò pè wọ́n mọ́ ìgbà abẹ̀rẹ̀ sí dúró síbẹ̀ ìyàwó ọ̀gá mi ó ti gbà pé èmi ìyá àwọn kékeré abẹ̀rẹ̀ sí sọ àti ṣe lẹ́yìn oṣù mélòó kan ọkọ ọ̀gá mi ti wọ yàrá mi wọ́n ti bẹ nípa tí ń pín oorun gbà mí tó wá wọlé bàbá mi lájọṣepọ̀ èyí Sunday mi ò bá sọ̀rọ̀ mọ́ ọ̀gá mi náà tó yẹ kó bínú pa ilẹ̀ kò bínú ó kàn bínú díẹ̀ pé wọ́n jẹ́ bá kọ fọ̀sẹ́ sórí iyẹ̀pẹ̀ ó jẹ́ rí iyẹ̀pẹ̀ ta ó ta iyẹ̀pẹ̀ ó jẹ́ ta òkúta ó ta nǹkan tó já sí.